Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì yìí níbi tí mo ti ń ṣàlàyé SSC Mathematics from Zero to Guru. Lónìí a máa tẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ tuntun tá à ń kọ́ ní modular arithmetic. Màá sì máa ṣàlàyé bó o ṣe lè multiply ní modular arithmetic. Ẹ máa bá mi ká lọ. So láti multiply ní modular arithmetic kò le rárá. Ohun tó o gbúdọ̀ mọ̀ tó o sì gbúdọ̀ dì mọ́wọ́ òhun náà ni pé kí ni o, bó o ṣe ṣé ní addition àti subtraction. Sì má gbàgbé pé tó o bá ń operate ní módúlò kan, ká sọ pé módúlò 5, answer tó o gbúdọ̀ ní ó gbúdọ̀ máa wà láàrin residues tí ń ṣe 0, 1, 2, 3, 4. O ò gbúdọ̀ ní nọ́mbà tó ju 4 lọ, o ò dẹ̀ gbúdọ̀ ní èyí tó tún kéré sí 0. Ṣó ti yé wa báyẹn? So tó o bá ní ó mean pé o kọ́kọ́ gbé wọn lọ sí módúlò 5 ná. Dẹ̀ sì má gbàgbé pé nígbà tí mo kọ́ wa ní addition àti subtraction, mo ṣàlàyé fún wa pé a lè ṣé lọ́nà méjì. Ọ̀nà àkọ́kọ́ òhun náà ni pé kí ni o, ká kọ́kọ́ gbé àwọn nọ́mbà méjì tá a fẹ́ add tàbí tá a fẹ́ subtract ká kọ́kọ́ dá wọn padà sí módúlò tó yẹ kí wọ́n wà. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ká pé wọ́n ní kó o add nọ́mbà yìí ní módúlò 5. O lè kọ́kọ́ ro méjèèjì papọ̀ kó o ṣẹ̀ wá gbé lọ sí módúlò 5 ná. Ṣó ti yé? Gẹ́gẹ́ bí eléyìí ó ṣe máa jẹ́ 0 ní módúlò 5. Tàbí kó o kọ́kọ́ ṣe wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí eléyìí, kó o gbé lọ sí módúlò 5. Ṣó ti yé? So 3 ó wà ní módúlò 5 tẹ́lẹ̀tẹ́lẹ̀. So answer tó bá get ńbẹ̀ kó o ṣẹ̀ wá ṣe kí ni o, kó o ṣẹ̀ rò wọ́n papọ̀. So kó o ṣẹ̀ rò wọ́n papọ̀. Ṣùgbọ́n ní òní wọ́n máa tẹ̀síwájú lórí bó o ṣe lè ṣe multiplication ní agbọ́nrin yìí, lórí bó o ṣe lè ṣe multiplication ní agbọ́nrin yìí. Multiplication. Ẹ jẹ́ n fún wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Calculate the following in mode 3. Mode 3, that is módúlò 3. Number 1, I have 3 times 2. Number 2, I have 2 times 7. Má gbàgbé pé a fẹ́ multiply àwọn nọ́mbà méjèèjì yìí papọ̀. Ṣó ti yé? Agbọ́nrin tá a sì fẹ́ multiply wọn òhun náà ni kí ni o, òhun ni módúlò 2. Má gbàgbé módúlò 3. Ìgbà tó jẹ́ pé módúlò 3 là á ti ń ṣiṣẹ́, kí ni àwọn nọ́mbà tá a lè ní? Ṣẹ mọ̀ pé tá a bá ń ṣiṣẹ́ ní módúlò 3, ó mean pé àwọn residues wa gbúdọ̀ jẹ́ nọ́mbà láàrin 0 sí kí ni o, sí 2. O ò gbúdọ̀ ní 3 tàbí tó ju 3 lọ. Tó bá ní tó ju 3 lọ, ó fi 3 gé, ó wá kù èyí tó ṣẹ́kù ńlẹ̀. Mo dẹ̀ ti ṣàlàyé pé o lè ṣe eléyìí lọ́nà méjì. Ọ̀nà àkọ́kọ́ ni pé kó o kọ́kọ́ multiply àwọn méjèèjì. So lẹ́yìn tó bá wá fún ọ ní n tí ò sí lágbọ́nrin un, o lè ṣe kí ni o, o lè dá padà. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ṣẹ mọ̀ pé eléyìí módúlò 3 ni. 3 times 2 kí ni ó fún mi o? Yóò fún mi ní 6 módúlò 3. Ó rí i pé kò sí nínú ohun tó yẹ ká ní. Ṣẹ mọ̀ pé nọ́mbà wa gbúdọ̀ ó ní ká ní 0, 1 àbí 2. So 6 yẹn torí pé kò ti sí ńbẹ̀, ó wá fi kí ni o, ó fi 3 gé. So ó wá kù ohun tí ó ṣẹ́kù. 3 mélòó ló rí nínú 6? Ó rí i pé 2 ni. Kí ni ó kù ńlẹ̀? 0. So ó wá ní therefore, so 3 multiplied by 2 yóò máa equivalent tàbí congruent to 0 ní módúlò 3. Ká pé o fẹ́ lo ọ̀nà kejì, òhun náà ni pé kí ni o, ṣẹ mọ̀ pé a ní 3 multiplied by 2. 3 yìí kò sí nínú agbọ́nrin módúlò 3, wàá dá a padà. Ṣẹ mọ̀ pé tó bá dá a padà ságbọ́nrin módúlò 3 bí kó o divide by 3 kó o kọ ohun tó ṣẹ́kù, ṣẹ mọ̀ pé yóò kù 1 remainder 0. So ó mean pé eléyìí ó jẹ́ 0. Eléyìí ti wà ńbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ which is 2. 0 times 2 yóò fún ọ ní kí ni o, yóò fún ọ ní 2. Ó rí i pé eléyìí kò le rárá. Ẹ jẹ́ á ṣe ẹlẹ́ẹ̀kejì náà. We have 2 times 7 módúlò 3. So ọ̀nà tó lè ṣe òhun náà ni pé kí ni, ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé kó o multiply méjèèjì papọ̀, eléyìí ó fún ọ ní 14 àbí? Módúlò 3. Ǹjẹ́ 14 wà nínú ohun tó yẹ ká ní bí? Ó rí i pé kò sí ńbẹ̀ torí pé módúlò agbọnrin 3 là á ti ń ṣiṣẹ́. So ó mean pé a gbúdọ̀ ní nọ́mbà tí ó wà láàrin 0 àti kí ni o, àti 2. So ti yé, fún ìdí eléyìí ó dá a padà sí módúlò 3. Bó o ló sì ṣe dá a padà, má gbàgbé ó fi 3 gé, ó wá kù ohun tí ó ṣẹ́kù ńlẹ̀. 3 mélòó la á rí nínú 14? Ó rí i pé 4 yóò kù mélòó? Yóò kù méjì. So therefore
2 multiplied by 7 is congruent to 2 modulo 3. Eléyìí ni bó ṣe multiply number. Ó rí i pé kò le rárá. Ẹ jẹ́ n tún fún wa ní àpẹẹrẹ mìíràn. Number 2, find the product of 11 and 5 in modulo 7. The product of 11 and 5 in modulo 7. Má gbàgbé pé product òun náà ni kí ni o, kó multiply 11 times 5 ní modulo kí ni o, modulo 7. Ọ̀nà méjì ló lè gbà ṣe é. Wọ́n ní pé o lè multiply méjèèjì papọ̀ tí ó fún ọ ní 55 àbí? Ṣùgbọ́n 55 ti ju tó yẹ kó wà lágbọnrin 7 lọ. Ó ṣe kí ni o, ó fi 7 gé. 7 mélòó la rí nínú 55? 7 ni, because 7 times 7 is 49. Mélòó ni ó kù ńlẹ̀? Ó kù 6. So wá ní 11 times 5, ọ̀kan tó ṣẹ́kù ńlẹ̀ which is 6 modulo 7. Ọ̀nà míì tó lè gbà ṣe é, má gbàgbé, òun náà ṣiṣẹ́ fún un. A ní 11 times 5. So eléyìí ó ti ju tó yẹ kó wà lágbọnrin lọ, ó fi 7 gé. Ó rí i pé tá a bá fi 7 gé yóò kù 4 ńlẹ̀ àbí? Ọkọ̀ 4 times 5. 4 times 5 ó fún mi ní 20 àbí? So ó tún wá dá padà, ó fi 7 gé. 7 mélòó ló rí inú 20? That's 2, remainder what? Remainder 6. Ó rí i pé 6 náà la ṣe kí ni? La get. Báyìí ló ṣe multiply. Ẹ rí i pé kò le rárá. Àpẹẹrẹ ìgbẹ̀yìn òun náà ni pé kí ni o? Construct multiplication tables for modulo 4. Má gbàgbé pé mo ṣàlàyé síwájú pé tí wọ́n bá ní kó construct modulo table, ohun tí wọ́n ń ṣàlàyé fún ọ pé kó o ṣe ni pé kí ni? Ó ti jẹ́ pé agbọnrin 4 la ti ń ṣiṣẹ́, tó sì jẹ́ pé àwọn nọ́mbà tó ní ni 0, 1, 2, 3. Òun ni pé kí ni? Tó o bá ń pair nọ́mbà méjì papọ̀ nínú àwọn nọ́mbà residues yìí, tó wá ń multiply wọn papọ̀, kí ni gbogbo àwọn nọ́mbà tó ní ńbẹ̀? Mo dẹ̀ ṣàlàyé fún wa ní addition àti subtraction ni pé kí ni? A kọ́kọ́ gbé operator wá síbí báyìí. A sì kà àwọn residue wa which is 0, 1, 2, 3 àbí? So 0, 1, 2, 3. So ó dẹ̀ perform àwọn kí ni o? Àwọn multiplication rẹ. Ó rí i pé tó bá perform ẹ̀ 0 times 0. Má gbàgbé pé agbọnrin 4 la wà. Tó o bá ti ní tó ju tó wà nínú residues yìí lọ, ó fi 4 gé o. Ó wá kan tí ó ṣẹ́kù ńlẹ̀. 0 times 1, 0. 0 times 2, 0. 0 times 3, 0. 1 times 0, 0. 1, 2, 3. 2 times 0, 0, 2. 2 times 2 is 4. Ṣá kọ 4? A gbọ́dọ̀ kọ torí kò sí lágbọnrin yìí. Bó la ṣe á ṣe? Á fi 4 gé. Ó rí i pé 4 mélòó la rí nínú 4? 1 yóò kù kí ni ńlẹ̀ o? 0. Ó kọ 0. So 2 times 3 is 6. Ó tún fi 4 gé torí pé ó ti ju tó yẹ ká ní lọ. 4 mélòó la rí nínú 6? 1 yóò kù 2 àbí? So ó tún kọ remainder. So 3 times 0, 0, 3, 6 àbí? Ó tún ṣe kí ni o? Ó fi 4 gé, yóò kù 1, remainder 2. So then 3 times 3, 9 àbí? Ó rí i pé òun náà tún ju tó yẹ kó wà lágbọnrin òun lọ, ó tún fi 4 gé. 4 mélòó la rí nínú 9? 2. Ó kù mélòó? Ó kù ẹyọ̀kan. Ó rí i pé tó bá kíyèsí àwọn nọ́mbà yìí dáadáa, ó rí i pé gbogbo ohun tá a ní ó wà nínú kí ni o? Ó wà nínú agbọnrin tó yẹ ká wà. So eléyìí ló fi máa compose bó ṣe máa ṣe ló ṣe máa construct multiplication table fún modulo. Ohun tó gbọ́dọ̀ mọ̀ ni pé kí ni o? Residues wo ló ti ń ṣiṣẹ́, ó dẹ̀ kọ wọ́n sí. Ká pé wọ́n ní kó o ṣe construct modulo fún modulo 6. So ó mean pé tó kọ́kọ́ ṣe ni pé kí ni? Ó kọ́kọ́ mọ modulo rẹ which is what? 1, 0, 1, 2, 3, 4, 5 àbí? So ó sì gbé wọn síbí. Ó gbé eléyìí náà síbí báyìí. Ṣó ti yé? Ó sì multiply wọn. Eléyìí báyìí ló ṣe lè construct modulo table. Jẹ́ téléyìí bá yé ọ, dákun máa subscribe kó o sì like pẹ̀lú. Máa sọ fáwọn akẹgbẹ́ rẹ káwọn náà ṣe bẹ́ẹ̀. Jẹ́ títí tí wọ́n fi máa pàdé rẹ nínú fídíò tó ń bọ̀. Ó dìgbà, o ṣeun.